yé ronú, yé ronú, má má fi ronú para ẹ̀. Yé ronú, yé ronú, orí ẹ̀dùn ọkàn rẹ̀. Anúróde olùmọ̀ràn kan lọ́lọ́run tá à ń sìn. Má fi ronú para ẹ̀, ìrònú ò kájọ. Nǹkan tó máa ń fà tó bá ti ronú jù èèyàn á kàn develop high blood pressure, hypertension. Ọmọ 30 years á wá dàbí ọmọ 6 years. Kí ni ìwọ ni kọ́kọ́ ló níṣòro? Jésù ti sọ tẹ́lẹ̀ pé inú ayé a máa la ìpọ́njú kọjá. Ó ní ṣùgbọ́n ká tújú pa kóun ti ṣẹ́gun ayé. Tújú ká tújú ká o mọ́mì, tújú ká o dádì, tújú ká o. Jésù ló rán mi sí ọ ò tújú ká. Yé ronú, yé ronú, yé ronú, orí ẹ̀dùn ọkàn rẹ̀. Dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, dákẹ́ jẹ́jẹ́, yé ronú. Ó ní àwọn ọmọ kìnnìún máa ṣaláì níbi àsìmọ̀ pa wọn ṣùgbọ́n àwọn tó wọ̀ wọn Olúwa ó ní àwọn oníṣaláì ní tó dára kan ṣó ká bíbélì ẹ̀. Ó sọ pé òun máa pèsè fún ohun àìní wa gbogbo Philippians 4:19 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ní ògo nínú Kristi Jésù. Torí náà kí ló ń kájọ fún? Ṣé o rò pé Ọlọ́run kò lè pèsè fún ẹni? Ẹni tó pèsè fún ẹyẹ ojú ọ̀run ó ní ká wo àwọn ẹyẹ ojú ọ̀run wọn fúrúgbìn wọn kórè síbẹ̀ ibi òpá àwọn mélòó àwa tóun dá láwòrán ara ẹ̀. Ọlọ́run máa pèsè, Olúwa yóò pèsè gbogbo àìní mi àti gbogbo àìní ẹ. Ẹni tí ó ní á ní, ẹni tó ní á tún ṣẹ́kù, ohun tí òun tó ń bọ̀ wá ṣẹ́kù. Pèsè wá fún àwọn ẹ̀yẹ ò máa kọ́ mi nú, ọ̀rẹ́ mi máa kọ́ mi nú, Olúwa yóò pèsè o. Sọ pé Olúwa mo pé gbogbo àníyàn mi wá, ó ní ẹ máa kó gbogbo àníyàn ní ilé yín torí pé mò ń ṣe, ẹ máa kó gbogbo àníyàn yín lé mi, mò ń ṣe ìtọ́jú yín. Sọ pé Olúwa ìwọ ló ní kí n kó àníyàn mi wá, ó ní kí n kọ̀ wá gbogbo ẹni tó ṣiṣẹ́ tí a di ẹ̀rù olórí rí. Olúwa fi sinmi fún ọkàn mi, ó ní àjàgà rẹ̀ rọrùn ẹrù rẹ̀ fúyẹ́, gbogbo ẹrù ayé mi lé ẹ lórí bá mi gbé. Má para ẹ̀, má fi ìrònú para ẹ̀. Nígbà tí ìṣòro bá lọ tán sí wàá tún máa nọ́ọ̀sì hypertension. Tèmi ò ní rí bẹ́ẹ̀, mo taka òṣì wà. Sọ pé Olúwa pèsè fún gbogbo àìní mi, mo nígbàgbọ́ nínú ẹ̀, mo ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀, má jẹ́ kójú tì mí. Wọ́n kan wà wọ́n ti fún ẹ deadline, bóyá olóògbówó gbọ́mọ nílé láǹtà ni abó lọ fi ilé ẹ̀ dúró ní báńkì, wọ́n ti wá fẹ́ talé mọ́ ẹ lórí, wọ́n ní talé yẹn gbà bẹ́ẹ̀, Ọlọ́run máa lànà àbáyọ fún ẹ. Wọ́n ní talé mọ́ ẹ lórí, àṣírí ẹ̀ ò ní tú, àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé. Sọ pé Olúwa dáṣọ àṣírí bò mí, àṣírí mi má di òtúkùn tó bá mi bù. Gbogbo ọjọ́ tọ̀tá ti dá láti yẹ̀yẹ́ mi, Olúwa dójú tì wọ́n. Ọ̀tá ta kánòpì, ọ̀fẹ́ ṣẹlẹ̀ ya ara wọn, eléré wọn tó bẹ̀rẹ̀ eré o, bàbá dáná sùn wọn. Olúwa máa dójú tì gbogbo ọ̀tá lórí ọ̀rọ̀ ayé mi àti ẹ. Gbogbo ohun tí à ń fẹ́ ní ire Ọlọ́run máa pèsè ẹ̀ fún wa. Gbogbo ohun tó yẹ mí yẹ ògo Ọlọ́run, tó yẹ ìwọ náà yẹ ògo Ọlọ́run lákòókò yìí. Ọlọ́run máa bu àṣírí èmi àti ẹ, àṣírí wa máa bù lórúkọ Jésù. Àṣírí wa ò ní tú. Gbogbo ohun tí a nílò Ọlọ́run máa pèsè fún wa lórúkọ Jésù. Àmín.